mo kàn wá lálẹ́ yìí kí n wá bẹ̀bẹ̀ kí n wá tọrọ àforíjì kí n dẹ̀ tún sọ fáwọn àgbààgbà ilẹ̀ Yorùbá pé ìròyìn ò tá fojúbà ẹni bá débẹ̀ ló lè sọ pé gẹ́gẹ́ bí a ti máa ń wí pé we already have the solution to the problem that we are facing. The solution is to free Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà. Ní ara tí a rí tó dẹ̀ dá wa lójú táwa dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ni ó rí pé tá a bá free Sunday Ìgbòho lénìí bó jẹ́ Ìbàdàn ní Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà májàsọ́lá ẹ̀kọ́ ọkọ̀ Fúlàní onísàábé púpọ̀ tó bá balẹ̀ sí tí wọ́n wá gbọ́ pé Sunday Ọmọdéyẹmọ Ìgbòho wọ̀lú jìnnìjìnnì òun wọn lára rìsáàsì tá a gbá lára ìrìn àjò táwa náà ti rìn la fi wá mọ̀ pé orúkọ kan tí wọ́n bẹ̀rù tó jẹ́ ìfòyà fún wọn you are welcome òun náà ni Chief Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà adára fún yín ojú òní tèyín mo tún kí yín lẹ́ẹ̀kan sí mo forúkọ bàbá Prophet Banji Akíntóyè mo fi kí yín mo forúkọ olóyè Chief Sunday Ọmọdéyẹmọ Ìgbòho Òòṣà mo fi kí yín fún program tí mo ṣe lánàá ẹ má bínú ènìyàn náà ní mí látàlẹ́ àná yẹn mo ti bẹ̀rẹ̀ sí í gba ìpè mi mọ̀ pé àwọn èèyàn fẹ́ràn tó báyìí o mi mọ̀ pé àwọn èèyàn ò fẹ́ kí n ṣìwàwó lọ́kùnrin lóbìnrin gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń pè mí that you appreciate what I'm doing tẹ̀dẹ̀ ń sí mi nígbẹ́rẹ́ ìpàkọ́ ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o láṣẹ Olódùmarè ẹ má bínú ẹ má bínú ẹ̀yin àgbà náà lọ sọ wípé etí tá a bá gbá lẹ́ni tá a gbá lọ́la tá a gbá lọ́tún la tá a gbá tètè ń ò bá di ràbàràbà ọba irọ́ tí ó jọ mọ́tẹ́ni tá ń pamọ́ yàn irọ́ tí ń di òótọ́ ọmọnìyàn lára tí ènìyàn ò ní mọ̀ bí òun ṣe pọ̀ dànù wọ́n á ní nígbà tó ṣé ó tún dákẹ́ ni àṣó sọ̀rọ̀ gbàtẹ́tẹ̀ ní kí n má sọ̀rọ̀ pé silent is answer to a foe mo ń ṣèlérí lálẹ́ ẹ̀kọ́ ẹ̀ tún ní gbọ́ ọba kan tẹ̀ pè mí wọ́n bú mi dáadáa wọ́n bú mi pé ṣe bókùnrin lèmi ṣé n tó yẹ kí n máa ṣe lásìkò tí wọ́n ń pa ọmọ Yorùbá lọ́tún tán ń pa ọmọ Yorùbá lọ́sì ṣé àsìkò tí ò níran lóhùn ní tí Fúlàní ń wọlé lọ́tún tán ń wọlé lọ́sì bàbá yẹn ni mo disappoint o mi ò mọ̀ gbà tí mo bẹ̀rẹ̀ sí ń bẹ̀bẹ̀ so gbogbo ẹ̀yin tí programu àná tó bínú ẹ má bínú ẹ má bínú torí ẹni mo fi sọ wípé ká má sẹ́ẹ̀dì program ẹ̀ sí mi mọ́ pé mi ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ torí ẹ̀yin àgbàlẹ́ ní tí etí ò bá gbẹ́yìn kì ẹni inú kì í bàjẹ́ bọ̀tí bí etí tẹ̀ gbẹ́yìn kì ní koríta tá a wà yìí a ti mọ̀ pé adẹ́tẹ̀ ni kò lè fún wàrà ṣùgbọ́n ó lè dá wàrà nù ẹ má bínú sí mi mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín gbogbo ẹ̀yin abiyamọ pátápátá ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ojú òní tì yín ọ̀sán ló yẹ kí n ṣe prógráàmù yìí ṣé mọ̀ nígbà tá a rú àwọn ẹ̀ bá wọlé àwa ní ká sùn díẹ̀ tábà tún jí àti tún bẹ̀rẹ̀ àti tún rè súnmọ́ ẹnu iṣẹ́ àṣelélẹ̀ àṣeyè àṣeyà àṣefi lé ọmọ lọ́wọ́ tó jẹ́ pé a ní fi ogun lé ọmọ lọ́wọ́ láṣẹ Olódùmarè ẹ má bínú sí mi o ẹ má bínú sí mi ẹ má bínú sí mi ẹ má bínú sí mi ó ti ń pọ̀ jù ni ó ti ń pọ̀ jù tí òṣùwọ̀n ènìyàn bá ti ń kún tẹ́ ẹ bá dá lóhùn majority of people will believe in him pé n tó ń sọ òdodo ọ̀rọ̀ ni ṣùgbọ́n pẹ̀lú gbogbo kọ́ọ̀ tí mo ti ń gbà láti alẹ́ àná títí di kí n tó jáde mo ti sọ pé ọ̀la tí ń bá lórí ọ̀fẹ́ ni màá ṣe program yẹn bọ̀ tí kọ́ọ̀ yẹn ń tẹ̀léra wọn ló jẹ́ kí n jáde pé èmi bàbá Èkìtì sọ wípé fún program àná tí mo ṣe fún ẹ̀yin bàbá mi ni o àtẹ̀yin ìyá mi tẹ́ dúró tán nínú òmìnira yìí tẹ́ dúró tán nínú ìrìn àjò Yorùbá nation yìí
ẹ foríjì mi, ẹ má bínú, ẹ tún ní rírú ẹ lọ́wọ́ mi mọ́, tẹ́ gbọ́ mi, màá bẹ̀rẹ̀ sí í ṣe ohun tó máa mú inú yín dùn tá a máa fi tẹ̀síwájú. Amúnisìwí amúnisìsọ á dára fún wa, ẹ̀yin bàbá wa. À ń pọ̀rọ̀ yìí lówe òun, àwọn àgbà Yorùbá wọn ní ó ní arónú, ó ní arónú. Ìlera díẹ̀ ní ò jẹ́ kí n lórí ọ̀fẹ́ àti tún lọ sí bọ́dà Èkìtì lẹ́nìí àti Kwara àti Kogi bí a ṣe máa ń pàréèdì ẹ̀ nìyẹn. Ẹni bá dé bẹ̀yẹ̀ á mọ̀ pé kì í ṣe pé ọ̀nà wà ní bọ́dà yẹn tá a máa ń rìn straight. À lè gbígbà tẹ́nìyàn bá ń lọ sí Òṣòdì láti mile 12 no mile 12 kọ́ ọ̀nà yẹn ò ṣá straight mi mọ kan tí mo lè fi ṣàpèjúwe téèyàn ń lọ sí Ìbàdàn tẹ́ kọ́kọ́ gba Ìjẹ̀bú Òde lọ, bẹ́ẹ̀ ni ìrìn àjò yẹn ṣe rí fún àwa tá à ń rìn. Ṣé gbọ́ mi? And the report táwọn èèyàn wa ń fi lé wa lọ́wọ́ tí wọ́n ń jù fún wa náà ni wípé àwọn ará bíbá yìí ń wọlé. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀ ń finá sórí òrùlé sùn. Ẹ ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe lákòókò. Èèyàn máa ń jó lásìkò tí ijó máa ń yẹ èèyàn ní. Ẹ rìn lásìkò tó yẹ kẹ́ rìn. Mo sọ nínú ọ̀rọ̀ mi lánàá, mo ní we have already have the solution. Ẹ má sọ pé ẹ̀ ń wá solution kiri mọ́. Mo gbé ìkankan sórí TikTok lénìí. Mo ní káwọn ènìyàn ó vote láàrin ẹni tó lóun ní ọmọ ogun bíi 5 million. Pé àtẹ̀tẹ̀máníkà máa ka àwọn ọmọ ogun tó wà nílẹ̀, ìyẹn Gani Adamu, Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó ní opportunity tó ń fún ní upper hand. Ní pé tó bá ní kó máa kọ́ ọmọ ogun síta, òun ní ọmọ ogun more than 5 million. Ẹ lọ wo interview yẹn lórí social media. Òun dẹ̀ tún sọ fún wa mẹ́ pé ṣé general máa ń lọ sójú ogun ní àbí ìyẹn ní pé òun ò lè jagun torí pé òun ti lọ́mọ bí owó 5 million. Ẹgbẹ́ sí àwọn bandit tó wà ní ilẹ̀ Yorùbá, the terrorists that terrorize the Yorùbá land, ṣé wọ́n tó 5 million? Adèlé èèyàn tó lóun lọ ọmọ ogun 5 million. Ìran Yorùbá òde rórun sùn mọ́. Àlàáfíà wá jìnnà sí ìran Yorùbá. Ìtura wá jìnnà sí ìran Yorùbá. I do know the type of meeting tẹ̀yìn ọba wa sì tún perú ẹni bẹ́ẹ̀ sí. Nígbà tẹ́ ẹ rẹ́ni tó sọ wípé you don't need money. Àníkẹ́ tú òkú ọrùn òun lẹ́nà tí Fúlàní ò fẹ́ kó ní access láti save ìran òun. Onímọ̀ fi ń sọ fẹ́yìn àgbààgbà tẹ́ bá sọ wípé ẹ̀ ń wá solution kiri, ẹ̀ ń tàn wá ni o. Solution ti wà, Ọlọ́run ti fún wa ní solution yẹn. Ojú yín ni Gumi ṣe ń bú ramúramù, no government can arrest me. Bàbá wa Tinubu, àwọn tó ní wọ́n plan kúùpù ń jọ wọn àná, 60 of them, their general, brigadier general, they are all Fulani. Mean that Fulani have hidden agendas against us. And you are still keeping runu ribado. Kí lẹ̀yin àgbààgbà ń fẹ̀mí wa ń ta káìtì fún? Tẹ́ ẹ rí ohun tó yẹ kẹ́ ẹ ṣe, tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ ṣe. Ìlú tó yẹ kẹ́ ẹ lù lásìkò, tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ lù. Tẹ́lẹ̀ ń wá solution kiri. Nígbà tó bá mi òkè ti fún wa ní solution, that majority of you know that we already have the solution. The majority of you. Ẹ fún ọmọ Adéyẹmọ. Bọ́mọ Adéyẹmọ bá wọ ilẹ̀ Yorùbá lẹ́ni, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ní òtún dànù. Bọ́mọ Adéyẹmọ bá wọlé lẹ́ni, jìnnìjìnnì ó bá wọn
tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ojúlówó ọmọ ọkọ lẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá yìí tí ì ṣe pé ẹ kàn fẹ́ sọ ìran Yorùbá sínú òkùnkùn, tí ì ṣe pé ẹ ń fi ìran Yorùbá ara yìí lọ́wọ́ àwọn Fúlàní, tí Fúlàní bá lè jáde síta pé Nigeria belong to them, kí ló dé tẹ̀yìn ò protect him to belong to you? kí ló dé tẹ̀yìn ò lè protect him to belong to you sir? ẹ̀yin bàbá yìí bí ẹ ṣe lè wà ní ipò agbára tó, bẹ́ẹ̀ ṣe ní pé ẹ wà ní ipò àṣẹ tó, ẹ lè gbójúgbòyà kẹ́ lọ ṣe tó wù yín ní Sókótó, ẹ lè gbójúgbòyà kẹ́ lọ ṣe tó wù yín ní Kaduna, ẹ lè gbójúgbòyà sà kẹ́ lọ ṣe tó wù yín ní Kebbi tàbí Jigawa. Yorùbá belong to you. Save the Yoruba land in the hand of the Fulani terrorists. Yoruba blood belong to you. Yoruba land belong to you. Play the role of a father and play the role of a leader in Yoruba land. Ẹ ti rí solution. Ẹ má wá solution kiri mọ́. God has used Sunday Igboho as a solution to our problem. Mo máa ń tẹnu mọ́ dáadáa pé ohun tí ènìyàn ò bá ní ni máa ń jẹ́ èèyàn yà. Ohun tí èèyàn ò bá ní ni máa ń jẹ́ èèyàn yà. Ṣùgbọ́n ohun tí ènìyàn bá ní kì í jẹ́ èèyàn yà. Ohun tí ènìyàn ò bá ní kì í jẹ́ èèyàn yà. Bẹ́ẹ̀ kó líìsì àwọn sẹ́nítọ̀ Fúlàní, rẹ́pù Fúlàní, leader Fúlàní, gómìnà Fúlàní tó ń sọpọ́tì banditry kẹ́ẹ̀pá wọn lónìí, it did not stop them for killing the Yoruba again until we break out of them. You know the solution. Àwọn bàbá wa paná yẹn ní 80s, no 18th century. Wọ́n paná yẹn tán, iná yẹn ló padà wá ràn ní year 2000s, 20th century. Tọ́sọ̀ wá di màálù tó ń pa bẹ́ẹ̀ nípa ẹran. We have the solution to the problem on the ground. Kí ni ká sọ nípa ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá pé ẹ ń fi Yorùbá rúbọ fún Fúlàní? Kí ni ká sọ nípa ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá torí ìbò ẹ dọ̀tá ìran yín? They have vision, but ẹ̀yin ò ní vision. They have vision to finish Yoruba land, but ẹ̀yin ò ní vision to safeguard the Yoruba land. Ẹ rántí ọ̀la pẹ̀yìn náà bí máa ń lẹ̀ tẹ́ bá ní Amẹ́ríkà ò ní dàrú, àwọn àgbàdo àká Amẹ́ríkà ò dàrú, kí ló nílò dàrú. Tó bá dẹ̀ láti Amẹ́ríkà bá bẹ̀rẹ̀ sí lé àwọn ọmọ yín pé ẹ máa padà sílùú bàbá yín, tán lé wọn ní Canada, tán lé wọn ní London, ṣé ẹ rò pé ńgbà tẹ́ bá ti ba lẹ́jẹ̀ sáwọn ọmọ títí yín á rí lédè sí ni? The answer is no. Ẹ̀ ń wo ìran Yorùbá nìyẹn. Àwọn kan gbéra láti Kwara State, wọ́n ń bọ̀ lẹ́kọ̀ọ́, wọn àti kúrò nínú Kwara State, bandit yọ sí wọn lọ́nà. Tẹ́ bá ń gbọ́ fídíò yẹn, wọ́n ní dẹ́gbà yẹ ẹ̀tẹ̀ náà ó ń bi wọ́n lérè ní pé ṣé kò ń kọlu mọ́tò iwájú ni? Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń pariwo ní ilẹ̀ Yorùbá ni o. Those people in Kwara State and Kogi State, ibi tán terrorize ń bẹ, ibi tó belong sí Yorùbá ni o. All the 6 Yoruba local government in Kogi State, wọn à ní sinmi o. All the 12 local government in Kwara State, Lowo bandit, wọn à ní sinmi o. Mo sọ lánàá èèyàn kan ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́. Ṣé ìròyìn ayọ̀ nìyẹn pé ènìyàn fẹ́ gbéra láti Kwara State, ó ń lọ sí Èkó, àwọn kan gbéra láti Kogi, wọ́n lọ sí Àbújá.
Boko Haram bẹ́ẹ̀ pàdé wọn lọ́nà ọdẹ kó gbogbo wọn wọgbó. Ìkànnì wọn mọ̀ṣẹ́ kó wọgbó lọ bí wọ́n pàdé omi lọ́nà ní tí yẹ mu omi wẹ̀ dáadáa ó bẹ́ sínú omi. Ìyẹn ló wá jáde sí àti pé wọ́n ti kó wọn wọgbó mọ̀tò wà lẹ́bàá náà bẹ́ẹ̀. It is a good news. Ṣé ìròyìn ayọ̀ nìyẹn tá a dẹ̀ ní ẹ̀yìn bàbá yìí bàbá Tinubu, Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, Bísí Àkàndé, èyí tó yẹ kó mú ṣòro fi ṣiṣẹ́ àgbà kó nà play role àgbà. He want to become a governor bíyà 72 or jù bẹ́ẹ̀ lọ. Ohun tó máa ṣe wọ́n lóore tó máa ṣe àwọn nìkan lóore lókùtàn ń lé kiri. Ìgbáyé gbádùn ìran kóòtù òjìrè ò jẹ wọ́n lógún. Níbo la lọ tá a rí mọ́tò ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá? Kí ló dé tẹ̀ ń fayé ìran yín plé òṣèlú? Yọwọ́ kọ bàbá mi. Kí ló dé tẹ̀ ń fayé ìran yín plé òṣèlú táwọn ọ̀tá dẹ̀ ń tán sọlẹ̀ Yorùbá dílé àìnísinmi mọ́ yín lọ́wọ́? Bàbá Bọ́lájí Akínyẹmí, ẹ dákẹ́, ẹ ti kú nígbà tẹ́ ẹ wà láàyè. Mi ò rokúrò yìí o, torí mo àgbààgbà tí ó bá ti kọ̀ láti ṣe ohun tó tọ́ gẹ́gẹ́ bí olórí ó ti kú nígbà tó wà láàyè. Bàbá Àlàní Akírí Adé, all the Yorùbá retired general, gbogbo yín dákẹ́ bí omi àmù. Ṣé ìwà búburú àtàgbádá búburú àtàgbádá òṣì tí Ọbásanjọ́ bọ́ọ̀lẹ̀ ní gbogbo yín gbé wọ̀ ni? Àbí àwọn bàbá wa tàná wọ́n ṣe ohun tí ò dáa fún yín lẹ fi wá ń yarú ẹ̀ lára ìran yín lọ́jọ́ tòní? That all of you immediately you became the enemy of the freedom of the Yorùbá race. Tẹ wá ń ṣe inú dídùn sí pípa tí Fúlàní ń pa wá bí wọ́n ṣe ń wọlé tọ̀ wá tán àtàkì ilẹ̀ Yorùbá. Kí lẹ̀ṣẹ̀ ń Yorùbá o? Tá a ní yín ní bàbá tá a jèrè yín gẹ́gẹ́ bí bàbá. Ẹ rò ó, torí èní kọ́ torí ọ̀la ni. Ẹ rò ó, torí tẹ́ ẹ bá ní kò ní kàn yín tó bá wà lọ́kàn kọ́. Àwọn kan lánàá irọ́ làwọn ọmọ Sunday Igboho ń pa. Ẹ má dá Sunday Igboho lóhùn. Nígbà tó kàn wọ́n lé ni wọ́n bẹ̀rẹ̀ sí ń pariwo Sunday Igboho. Allow Sunday Igboho to come. Sunday Igboho is the solution. Sunday Igboho lọ́nà àbáyọ. But lánàá Sunday Igboho illiterate ní lójú wọn. Ẹ má jẹ́ ó dìgbà tí ọwọ́ wa ò ní ká kínní mọ́. Ẹ̀yin bàbá yìí ẹ dìde. You have the brain. You have the knowledge. You have the wisdom to fight for your race and your generation. Ẹ wà wọn àgbààgbà Fúlàní tó kó ohun èlò ìjà fún àwọn ọmọ títí wọn láti wọn àdójúkọ àwọn ìran títí yín. Ẹ̀dẹ̀ ń wòran. Ẹ jájòrò ẹrù dáadáa ẹ̀yin bàbá yìí o. Ẹ̀yin tẹ́ wà ní ipò agbára o. Ẹ̀yin tẹ́ wà ní ipò àṣẹ o. Ẹ̀yin tí Ọlọ́run fi ṣe olórí ní ilẹ̀ kóòtù òjíire lénìí. Ìtàn máa sọ nípa títí yín o. Ìtàn á sọ nípa títí yín. Mo wá bẹ̀ àwọn bàbá mi àtàwọn ìyá mi tán ń bínú ni lénìí. Ìtàn máa sọ nípa títí yín o. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ẹ̀dẹ̀ lajú yín lẹ̀ títà lóbọ̀dẹ̀ ń kó wọ̀. Tí Fúlàní ṣèrè yín bó ṣe wò wọ́n. Tí ọ̀rọ̀ Yorùbá wá da ilé ògbà ọ̀nà ògbà tí í ṣe ewé àràgbà tẹ́ẹ̀dẹ̀ ní fọkànbalẹ̀. Because you want to become an ambassador. You don't want the Fulani senator go against you. Tá bá ń screen yín lọ́wọ́ ẹ wá ń ta ìran yín ní tọrọ kọ́bọ̀ fún wọn. Ẹ ti gbàgbé pé ohun gbogbo tá a bá ṣe láàárín ìkọdù ẹ̀. Ǹjẹ́ ó yẹ kí Yorùbá máa fojú sọ́rí àbí kò yẹ kí Yorùbá ó fojú sọ́rí? Àti wá dé ìpínlẹ̀ ṣẹ̀
tí ọ̀rọ̀ náà ó fi ṣe mọ́ wa lára. Mo kí wa lẹ́ẹ̀kan sí, mo kí wa lórúkọ bàbá Professor Banji Akíntóyè, mo kí wa lórúkọ olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, àwọn tó ṣojú tó ṣẹ̀yìn, àwọn tó ṣe é fọkàn tán, àwọn tó nífẹ̀ẹ́ ìran wọn, tán dìde tán náà fẹ́ kọ̀yà fún ìran wọn. Nígbà tán wọnú ọ̀rọ̀ lọ tán rí wọ́n ní pé ohun tó lè mú ìtura àti ìfọ̀kànbalẹ̀ bá ìran Yorùbá náà ni pé kí ìran Yorùbá kó dá dúró kán gba òmìnira wọn. Bó tiẹ̀ jẹ́ pé 90% of the Yorùbá leaders they behave like an enemy sí òmìnira ìran wọn. Wọ́n ń ṣe inú dídùn sí iṣẹ́ tí àwọn Fúlàní ń ṣe ní ìran Yorùbá. Mo ṣe program láàárọ̀, mo sọ̀rọ̀ ibi tó ti ń ṣe ìyàwó tán wọ ọbẹ̀ tán sọjú ayọ̀ di ọjọ́ ìbànújẹ́ mọ́ wọn lọ́wọ́. Ìrọ̀lẹ́ wọn ti tún gbé ìròyìn kan wá bá mi pé wọ́n ti tún kidnap ọba kan ní Kwara náà ni. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní kò sí ìròyìn ayọ̀ mọ́, kò sí ìròyìn ayọ̀ mọ́ ní ilẹ̀ Yorùbá. Kí ló fà á? Nítorí pé àwọn bàbá wa gún àgúnlá sí ọ̀rọ̀ ìran wọn. Ojúṣe wọn gẹ́gẹ́ bíi leaders wọ́n kọ̀ láti ṣe, ló mú kí ẹni tó kọ́lé ò lè gbé ní ilé ẹ̀ mọ́. Ọ̀sán ìran Yorùbá ò ní sinmi, tàbá rìn lọ́sàn-án á máa wọ̀ tó á máa wò sí bóyá wọ́n ti dé. Ọ̀gànjọ́ òru ìran Yorùbá ò lè sùn mọ́, kò wá sí ìfọ̀kànbalẹ̀ ní ilẹ̀ Yorùbá mọ́. Bẹ́ẹ̀ náà ni kò sí ìsinmi. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó dẹ̀ mọ̀ nípa eléyìí tí wọ́n mọ ọ̀nà àbáyọ and they refuse to do the normal thing. Èèyàn kan ní mò ń ṣépè lẹ́ẹ̀kan, mo ní èpè kọ́ ọ. Ṣé ẹni tẹ́nìyàn bá ṣe rere tó ń hùwà rere kẹ́ máa ké pètì lójoojúmọ́, èpè á padà sọ́dọ̀ elépè. Ṣùgbọ́n ẹni tó ń hùwà èpè tẹ́ ẹ̀ ń ṣàdúrà fún, àdúrà yẹn máa yí padà á dé èpè tá a mọ tipẹ́tipẹ́ níwó mọ́rì. Ẹ wo bọ́n ṣe sọ ayé Yorùbá dà. Láyé ìgbà kan àwọn bàbá wa tí ò bá jẹ́ pé wọ́n wà nídìí ibi tó ti ṣe fàájì wọn, wọ́n á ti wọlé láago méje, wọ́n á ti sùn. Àwa ọmọ tí a ti ní sùn aláfẹ́ ṣeré ṣùpá, káwá dánrú ẹ̀ wò léde òní. Boko Haram ló máa tú yín ká ń bẹ̀. Wọ́n gbé àwọn èèyàn kan lánàá ní Ọbájánà, àwọn yẹn kò láti Ọ̀wọ̀ wọ́n lọ sí Àbújá. Ṣé ìròyìn ayọ̀ ni? Ẹ gbọ́ mi ẹ̀yin ọmọ Yorùbá, ṣé ìròyìn ayọ̀ ni? Wọ́n wá ṣe nǹkan ní Ọ̀wọ̀ ni o, ó ń padà sí Àbújá. Ọbájánà náà ti kì wọ́n mọ́lẹ̀, 18 passenger, èèyàn kan ló lórí ọ̀fẹ́ àti sádànù nínú mọ́tò ẹ̀. The remain 17 wọ́n wà nínú igbó pẹ̀lú wọn náà. Bẹ́ẹ̀ náà ni àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá dákẹ́ tán ń wòran. Níbo ni ìròyìn ayọ̀ wá wà? Níbo ni ìfọ̀kànbalẹ̀ wá wà? Ṣé ọ̀rọ̀ tọ́mọdé yẹn máa ń sọ lánàá ṣé kò ti wá ṣe lénìí? Buhari lọ àtàkẹ́ ní 2021 July 1st kábà lè pa lẹ́nu mọ́. Ṣé ohun gbogbo tọ́mọdé yẹn máa ń sọ from 2021 2022 2023 ṣé kò ń ṣe lénìí? Ìgbà tó yẹ káwọn bàbá wọn fẹ̀lẹ̀ kébò sí wọn ò ké. Ilẹ̀ Yorùbá wa kan gógógógógógó. Ọmọ onílù ò lè ṣe bó ṣe wù lórí ilẹ̀ bàbá ẹ̀. Mo sọ tí ẹ̀rí dẹ̀ wà
ní ìgbà kan àwọn bọ́dà wa kà á ṣe gbéra ń sí ni pé wọ́n padà sí Èkó tí wọ́n á ṣe patí lé láyé ìgbà tó sì ń ṣe patí àṣemọ́jú ṣèbí alẹ́ la máa ń ṣe patí ìgbà táwọn olórin máa kọrin mọ́jú Friday to Saturday wọ́n lùlù mọ́jú ni àwọn kan máa bẹ̀rẹ̀ títí wọn Saturday to Sunday wọ́n ní wọ́n fi Sunday sùn díẹ̀ tójú wọn bá là tán wọ́n rí pé agbára dé wọ́n kó sínú mọ́tò wọn náà ó yá pé tó wọ́n máa fi dé aago bíi mẹ́rin wọn á wọ Èkó ṣé a tún lè ṣerú ẹ̀ mọ́. Nigeria promote criminals. Nigeria support bandits. And our leaders stand as agbátẹrù wọn alátìlẹ́yìn wọn torí ntọ́mọdé bá ń ṣe ntáwọn èèyàn kan bá ṣe tẹ́ ẹ̀ bá ti pariwo tẹ́ ẹ̀ condemn ẹ̀ tẹ́ ẹ̀ take action it show that you are in support. ló mú kí Sultan Sokoto tún padà wá síta pé nobody can stop bandit. You can't stop bandit in Yoruba land. Àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ làwọn olórí burúkú kan tí wọ́n ṣàǹfààní wá gba Gumi lálejò tó tún bọ́ síta tó tún claim pé they have right to invite Gumi to the Yoruba land. Wàláì tàláì súnmọ́bí láìlàsílá wá Nàìjíríà máa ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀yin tẹ́ invite Gumi wá sílẹ̀ Yorùbá. Nàìjíríà máa pa yín lẹ́kún ẹkún gbígbóná ni tí egbò ò ní san nínú ayé yín títẹ̀ máa fi kú ẹkún gbígbóná tí egbò ò ní kúrò nínú ayé yín. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá you know the solution bí mo ṣe ń sọ àìlọ́kọ́ lè ka fọwọ́ kó mí. Ènìyàn ilé kó jà tẹ́ but you refuse. Ọlọ́run ti mọ̀ pé irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí ìran Yorùbá. He has prepared the solution on the ground. Ọlọ́run ti mọ̀ pé ilé Ísírẹ́lì máa wọnú ogun máa wọnú ìkùn. Ó yọ̀ǹda Mósè fún wọn láti kékeré. Láyé dé ni Mósè dé. Ó tún ṣe ti Mósè tó jẹ́ pé ní ilé àwọn ọ̀tá láti tọ́ Mósè dàgbà kó bá lè máa ṣírí wọn. Ọlọ́run ti mọ̀ pé ìran Yorùbá máa la irú eléyìí kọjá ló fi fún wa ní Sunday Igboho. Ẹni pè ní talk ẹni tẹ́ ń pè ní illiterate bóyá Ọlọ́run mọ̀ pé kó mọ̀ lọ léèwé ni bóyá tó bá lọ léèwé tó kàwé bí títí tó di professor ìjọmọ ènìyàn ìbá má jọ lójú bóyá ìbá má jọ lójú. Bóyá torí ọ̀nà tó ń gbà ọ̀nà tó rìn tí Ọlọ́run ọba mi fi sọ́ di èèyàn torí wípé tá àbárẹ̀ ní bárìn àti lè máa ń lé agbára ló fi sọ̀rẹ́ńdà ara ẹ̀ pé ohun tó ń là kọjá kí ìran Yorùbá má bàa là kọjá ló fi sọ̀rẹ́ńdà pé ohun tó ìgbé ayé ìrọ̀rùn ni. ṣe rí bẹ́ẹ̀ àwọn Fúlàní ló gun ọ̀kadà lọ́yẹ̀ o. Sori pé ọ̀kadà tó gbé yẹn sori pé kò ní ná ẹ lọ cross wọn lókè kẹ stop wọn. pé ìgbé ayé tó ń gbé kí ìran Yorùbá ó má gbé but you these people you refuse to do the normal thing the Yorùbá leaders. ọmọ tí ó ṣe ẹ̀yin lóore gẹ́gẹ́gẹ́gẹ́ lẹ́yìn gbógun tì. Ẹ má dá lóhùn ọ̀rọ̀ illiteracy ló ń sọ ẹ má dá lóhùn kí ni Sunday Igboho mọ̀ ẹ má dá lóhùn Sunday Igboho lajú ẹni tí ó kàwé ọ̀pọ̀ tí ẹ sọ pé kò lè dá orúkọ ara ẹ̀ kọ ṣùgbọ́n ọ̀rọ̀ tọ́mọdé yẹn máa ń sọ síta ó ṣe àbí ó ṣe. God has already prepared Sunday Igboho for the survival of the Yoruba race. God has already prepared Sunday Igboho to face the Fulani
bẹ́ẹ̀ nìyẹn kan lónìí bá sọ pé òun lọ́mọ ogun 1,000 1 million irọ́ ló ń pa. òun mọ̀ ló fi ń wá gbẹ́dẹ́ fífún àtọ̀pá fífún káàkiri. state wo ni Sunday Igboho dé tán reject ẹ̀ because they know they already see it. ó ti ṣe rí. àwọn tó ní kó má lọ sí Ìbàràpá àwọn kan ní kó má lọ àwọn kan ní tó bá mọ̀ kó má lọ kó jẹ́ ká gba bíi 4 million kó fi rú ẹbọ. ó sọ fún wa pé kí tó lọ sí Ìbàràpá kí tó lọ máa rú ẹbọ. No, let us go and divide our people. àwọn Ìbàràpá ò fóore sú o wọ́n rí o. àwọn kan sọ pé Yorùbá we are 60 million àwọn kan sọ pé no we are more than 60 million we are 80 million. Out of that 80 million only one person ní Fúlàní bá gbórúkọ wọn tí wọ́n máa tọ̀ sára. But àwa tá a ní kankan ò mọ àmọ́ yìí ẹ̀ ẹni tí Ọlọ́run yan tó Ọlọ́run rán tọ́lọ́run yàn Ọlọ́run tó rán. We reject it by ourselves. Ni mo fi sọ wípé ó ti ń fi hàn wípé kì í ṣe Fúlàní ló declare Sunday Igboho wanted. ó ti ń yé wa pé it is not a Fulani man, it is not a Buhari declare Sunday Igboho wanted. ẹ̀yin àgbààgbà Yorùbá yìí ni torí tí ò bá jẹ́ ẹ̀yin ọdún kẹta rèé tẹ́lẹ̀ ti wà ní ipò ọdún kẹta rèé gbogbo ipò agbára tẹ́ ti kó tẹ́ ní ọmọ Yorùbá ti wà ń bẹ̀ náà. We are now minister of defence, we are now minister of this, we are now minister of that. ọdún kẹta rèé. It is difficult for you to remove that wanted. ìyẹn ni pé àjọmọ̀ yín ni ẹ kàn fi Fúlàní bojú ni ẹ̀yin lẹ́ ń fìyà jẹ ìran yín. Please free Sunday Igboho. ó ti ń dókè ara wa o kò síbi kan tó sèfù ní ilẹ̀ Yorùbá mọ́. The only person that we trust, tested and trusted, the only person that we rely on, that God had already shown us, tọ́lọ́run ọba mi ti yọ̀ǹda fún wa pé ẹni lèmi fẹ́ lò. tọ́lọ́run bá máa yọ ọ̀yàn ènìyàn ni ó lò. tọ́lọ́run bá dẹ̀ máa dá èèyàn lọ́lá ènìyàn náà ni ó lò. tọ́lọ́run bá máa gbà yàn nínú ìgbèkùn ènìyàn náà ni ó lò. It is very clear that God has already chosen Igboho to deliver the Yoruba race. ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀ túlẹ̀ ẹ̀ tú Sunday Igboho lẹ̀. ẹ̀yin àgbààgbà Èkìtì ẹ̀ pariwo bí ẹ máa gbéra ní ẹ̀yin àgbààgbà Èkìtì tẹ́ máa parapọ̀ mọ́tò Oǹdó tẹ́ máa lọ bá Bọ́lá Ahmed Tinubu l'Àbújá kó tú Sunday Igboho lẹ̀. dùgbẹ̀dùgbẹ̀ ń mì l'Èkìtì o. akan onílé akan àlejò. dùgbẹ̀dùgbẹ̀ ń mì l'Oǹdó. akan onílé akan àlejò. Bàmí Ọlọ́wọ̀, Bàmí Èwí Adó, Bàmí Olúkẹrẹ, Bàmí Ajérò, Bàmí Olúkòtì, Bàmí Òré Tọ̀tùn. dùgbẹ̀dùgbẹ̀ ń mì Òṣèmọ̀wé tó Oǹdó Dèjì Tàkúrẹ́. That two state they want to turn it to gateway ọ̀nà tá a máa gbà wọlé. àwa tá à ń rìn kiri la rí o. We are not safe again. wọ́n fẹ́ sọ Kwara di headquarter wọn di camp wọn ni. And the only person that they tí wọ́n bá gbọ́ kó wà ń lùkọ́ tí jìnnìjìnnì máa mú wọn. òun náà ni Sunday Igboho. ẹ tú Sunday Igboho lẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá. tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ kí ìran Yorùbá ó parun ẹ tú Sunday Igboho lẹ̀. Sunday Igboho is a special made for Yorùbá race. ẹ lọ ka àwọn ìtàn àwọn ìlú kọ̀ọ̀kan àwọn ẹ̀yà kọ̀ọ̀kan ló máa ní akíkanjú special made tọ́lọ́run máa ń lò láti gbà wọ́n lọ́wọ́ ọ̀tá.
kí ló dé tí Fúlàní gbé ẹ́ńbágò létí tiwa lórí tẹ̀yìn àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀ ń wò ó tẹ́tẹ̀ ń wọlé tẹ́tẹ̀ ń pa ìran Yorùbá bẹ́ẹ̀ nípa ẹran. Èní ọjọ́ ìsinmi ní àárọ̀ kùtù wọ́n jí ọba gbé ní Kwara State, ọba Yorùbá ni o, ọba Yorùbá wọ́n jí gbé. Àná wọn wọ bí tó ti ń ṣe ìyàwó nínú họ́ọ̀lù, wọ́n dàbọ̀ bolẹ̀ bí wọ́n tẹ̀tí pàtẹ ìyàwó àtọkọ àti mọ̀ bíyá bàbá ìyàwó àti ìyá ìyàwó àti bàbá ọkọ wọn ti lọ àrùn. Wọ́n sọ ayọ̀ wọn di ìbànújẹ́, and our leader keep quiet. Ìyẹn ni wípé ẹ̀ ń ṣinú dídùn sí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ ní ìran Yorùbá. Bí ènìyàn bá ṣe nǹkan tí ò dáa lọ́dọ̀ mi, tínú mi ò dùn sí, kíákíá màá ti pariwo síta. Ṣùgbọ́n torí pé inú yín dùn, you are in support, àánú ìran yín ò ṣe yín, àánú ìran yín ò ṣe yín rárá ló fi difficult fún yín láti dìde láti jà fún ìran yín. Baba Bola Ahmed Tinubu, we need to Sunday Igboho now. Gbogbo ẹ̀yin gómìnà, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, all the senators, we need Sunday Igboho. Ẹ má fẹ̀mí wa play òṣèlú mọ́. We need Sunday Igboho. Tí alẹ́ nìyàn ó ń jó pé ijó tí ó ń jó ijó tí ò dáa ni, ó tún fi style sí ijó tí a sọ pé kò dáa, ó tún continue egigun ẹ̀ lé sí. The Sultan of Sokoto said that if you fight Almighty Allah, if you fight Boko Haram, you fight Almighty Allah. Iye la ṣe ń jẹ lẹ́nu tá àti ìjẹ tán, ó tún jáde síta pé nobody can stop bandit, nítorí pé àwọn ló rú náà sí lábẹ́, wọ́n rí wọn gẹ́gẹ́ bí irinṣẹ́ wọn. Ṣé mentality Nàìjíríà náà ló dẹ̀ kó sí yín lórí tí ò jẹ́ kẹ́ rí náà rí ẹ̀jẹ̀ ìran yín tí ń ṣàn lẹ̀? Ṣé mentality Nàìjíríà náà lẹ̀ ń gbádùn tó bẹ́ẹ̀ tọ́lọ́run fi fún wa ní ojú tẹ́ ẹ̀ fojú yẹ̀ rí náà? Free Sunday Igboho, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, Free Sunday Igboho. Ohun tí ènìyàn bá nílé èèyàn fi ń jà, Free Sunday Igboho. Tẹ́ bá sọ pé Fúlàní ń pa wá lọ́tún, ó ń pa wá lọ́sì, ẹ̀ ń wá solution kiri, géèmù politics lẹ́ ń fi wá play. Ẹ má wá solution kankan kiri mọ́, we have already have the solution to the problem. Free Sunday Igboho. We find solution to the problem. Irọ́ lẹ́ ń pa, irọ́. Solution ti wà lẹ́gbẹ̀dọ̀ yín. Solution ti wà, kì í ṣe solution tó wà lẹ́, kì í ṣe solution tẹ́ wá kiri mọ́. Let us join, we must do this together, we must come together and find solution to the problem. Àti gbọ́n, that is the politics war. The solution is at your side. Every one of us, lọ́mọdé wa lágbà wa, ti rí solution, and ẹ̀yin náà mọ̀ solution. The solution allows Sunday Igboho to enter. Tí jìnnìjìnnì ò bá ní bá àwọn ọ̀tá tí ń bá ìran Yorùbá fira. Ọlọ́run ti fi Sunday Igboho ṣe solution. Mo ti sọ̀rọ̀ yẹn rí bóyá last year. Ọmọ ìyá mẹ́rin ni wọ́n lọ sí oko ọdẹ. Wọ́n fẹ́ lọ pẹ̀lú òkété. Lọ́mọ ìyá mẹ́rin. Wọ́n lọ sí igbó ọdẹ, wọ́n fẹ́ lọ pẹ̀lú òkété. Ọlọ́run dẹ̀ wá fún wọn ṣe, wọ́n pa ẹran òkété mẹ́rin. Ẹran òkété mẹ́rin wọ́n pa á. Yí ẹ̀gbọ́n tó dàgbà jù ní wọn ní lálẹ́ yìí màá jẹ ìtàn òkété, oh God, pẹ̀lú ìfàyàyẹ màá jẹ ìtàn òkété tí màá jẹ lálẹ́, gbogbo yín ló máa ro mí. Èyí tó tẹ̀lé ni pé ṣe rí ọwọ́ iwájú méjèèjì òkété yẹn, gbogbo ẹ̀ ní máa kó síwájú tí màá rún, màá jẹ tegutegu ni. Ìkẹta ní igbá àyà ẹ̀yẹ màá fa jẹ gbogbo àwọn òkété tó wà nílẹ̀ yìí. Àbúrò wa wí pé
Ọlọ́run ti ṣeun o, tí àwọn ẹ̀gbọ́n wọn ò bá ní í ṣeun nìkan ló kù. Ọlọ́run ti ṣeun tí àwọn ẹ̀gbọ́n wọn ò bá ní í ṣeun ló kù. Pé àwọn mẹ́rin lọ sí Igbó ọdẹ, wọ́n pò kété mẹ́rin, gbogbo wa ló yẹ kájọ jẹ tó òkété, gbogbo wa ló yẹ kájọ jẹsẹ̀ òkété, kájàyà òkété, kájọ orí òkété. Ọlọ́run ti ṣeun táwọn ẹ̀gbọ́n wọn ò bá ní í ṣeun ló kù. Mean that God has already do it for the Yorubas. Tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ò bá fẹ́ ṣeun ló kù, tí wọ́n bá fẹ́ kí ìran Yorùbá ó survive nìkan ló kù. Ẹ má wá solution kiri mọ́, àti rí solution. Ẹ free Sunday Igboho. Tí Sultan Sokoto bá lè máa sọ̀rọ̀ lábẹ́, ẹ free Sunday Igboho, kẹ́yìn náà máa bá kẹ̀ lábẹ́. Sultan Sokoto sọ̀rọ̀ gbangba síta, ó ń kó bọ́n fún àwọn Fúlàní. Àti mọ àwọn tó ń kó bọ́n fún àwọn Fúlàní lára àwọn tó jẹ́ intelligent tó ti ṣiṣẹ́ lọ́dà DSS ti sọ wípé some senator in the north, the rep and the governor, they are the one that buy gun AK-47 for these people. Pé wọ́n ti sọ di business. They kidnap innocent people. Ọ̀rẹ́ mi yẹn tó sọ pé wọ́n kidnap àbúrò ọkàn láti Ọbàjánà from Ọ̀wọ̀, wọ́n padà sí Àbújá, pé wọ́n kidnap ẹ̀, wọ́n ní ká lọ mú 100 million wá. Ṣé tẹ́nìyàn bá ní 100 million lápò, ṣé àti wọ plane láti wá everybody mọ̀ kọ́nà ò dáa. A kàn láǹdì níbi kan ní adẹ́ẹ̀dẹ́gbẹ̀ ní ẹni tí ò ní 100 naira lọ́wọ́, wọ́n ní kó lọ máa wá 100 million káàkiri. A governor, former governor, now a senator, sọ wípé the Nigeria government must protect bandit. Ta ni ò wá mọ̀ pé àwọn ní bàbá ìsàlẹ̀ bandit? Free Sunday Igboho, we need our freedom. We don't want to have anything with Fulani again. We are not war. Torí ìran Yorùbá ò lọ fún wọn ní edic lọ́dọ̀ wọn. Ìran Yorùbá ò lọ fún wọn ní edic. Wọ́n wá torí pé wọ́n fẹ́ sọlẹ̀ wa di rúgà. Àwa àti Fúlàní, àwa àti màálù wọn lájọ ń gbé káàkiri. Níbi tọ́mọ èèyàn ń gbé lẹ́ranko náà ń da ẹranko káàkiri. Ẹ má wá solution kiri mọ́. That language alone, ó lè lẹ́ fi ń jà, ó lè ní lẹ́yìn àgbàgbà ilẹ̀ Yorùbá fi ń jà pé ẹ̀ ń find solution. Delay started yìí ni. We have already have the solution. God has already given us the solution to the problem of the Fulanis. It's Sunday Igboho. Free Sunday Igboho. Tí ìròyìn ayọ̀ bá ní bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá, Free Sunday Igboho. Tí ò bá ní bring ìròyìn ayọ̀ back to the Yorùbá land. Free Sunday Igboho. Tí Olódùmarè bá ní pa wọ́n lẹ́nu mọ́. He has wake up every Yoruba youth that we can do it. We can fight for ourselves. That we can deliver our land. That we can protect our land. Ṣebí ayé àtijọ́ àwọn bàbá wa máa ń sọ wípé dada ò lè jà, ó ní àbúrò tó gbójú, ó lọ́mọ tó gbójú àbí? Títí yín dada yín ò lè jà. Ṣùgbọ́n ẹ ní àwọn ọmọ tó rẹpẹtẹ tó ready. We are ready to face the Fulanis. We are ready to reject the Fulani in Yoruba land. Free Sunday Igboho. Tí ìròyìn ayọ̀ Yorùbá ní pẹ́dà wọlé Yorùbá. Ẹ má wá solution kiri mọ́. We have already have the solution. What we are demanding for is that the freedom for Sunday Igboho. Tí bàbá wọn sọ wípé tó ń bá gbọ́ orúkọ Sunday Igboho lásán, jìnnìjìnnì abo wọn a máa tọ̀ sára. Kí lẹ wá ń wá solution fún? Nígbà tẹ́ ti rẹ́ni tó ti ta, èmi rèé rán mi. Kí lẹ ṣe wá ń wá solution fún? Ṣé alágbádá funfun, ọlọ́pàá funfun lẹ fẹ́ lọ gbé fún? Ẹ má fi ayé wa play politics. Yoruba leaders, Free Sunday Igboho. Yoruba leaders,
free Sunday Igboho Yorùbá leader. Kò yẹ kí Fúlàní ó fokùn sí wa lọ́rùn kó difficult fún yín láti tú okùn náà. Free Sunday Igboho. All our state in Yorùbá land kò sí àlàáfíà ń bẹ̀ mọ́. Free Sunday Igboho. Buhari declaring wanted since 2021. Difficult for the Yorùbá leaders láti jókòó pé ẹ̀ṣẹ̀ wo lọmọdé ìṣẹ̀ ṣé ẹ má pa ìran mímọ́ ló di ẹ̀ṣẹ̀. Nígbà tí Sunday Igboho sì jáde síta pé ẹ má pa ìran mímọ́ pípa yẹ ò tí ì tó báyìí tó dẹ̀ ni pé mo ready. I'm ready to fight for my people. I'm ready to fight for my land, my heritage. Mo sọ lẹ́ẹ̀kan mo ní tẹ́nìyàn ò bá ní máa jẹ́ èèyàn ń yà. Wà nítorí pé mi ò ní kinní yìí ló jẹ́ kí ìyà ẹ̀ máa jẹ mí. Tẹ́nìyàn ò bá lólùgbèjà á ti mọ̀ pé ìyà tó ń jẹ torí pé òun ò lólùgbèjà ni. Ṣùgbọ́n tẹ́nìyàn bá ní olùgbèjà tó tún ń jìyà. A jẹ́ wípé òun gẹ́gẹ́gẹ́gẹ́ ní òfòrò lẹ́ni tó lè gbé á. We have somebody that God will use to deliver the Yorùbá land. Tí Ọlọ́run ti pèsè àwọn ọmọ nílẹ̀ tó jẹ́ pé tó bá sọ pé ha wọ́n rẹ́dì láti tẹ̀lé. They care nothing. It's Sunday Igboho. Ọ̀pọ̀ ní bàbá kan pè mí ní ọwọ́ ọ̀sẹ̀ yẹn Sunday Igboho tẹ́ bá sọ iṣẹ́ kò ní í dàlúrú tẹ́ bá free Sunday Igboho ń sìn ìlú máa dàrú ṣé ìlú ò ti dàrú báyìí àbí torí pé wọ́n ti pọ̀ mọ́ yín gbogbo ẹ̀yin alágbára tẹ́ ẹ̀ fẹ́ kí ìran Yorùbá onítìmísẹ̀ Nàìjíríà máa dé bá yín nínú ìfọ̀kànbalẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń lùlù kí ìran Yorùbá ó má nísinmi òun náà ò ní nísinmi torí pé wọn ò tí ì pamọ́ yín lẹ́ẹ̀fi tí ìrí pé ìlú ti dàrú wọ́n á pa ọmọ yín wọ́n á ká àwọn ìyàwó yín mẹ́sàn-án ògbèjì gbàyẹlẹ máa mọ tí àwa yìí ń là kọjá. ṣé ìgbà tí Sunday Igboho sí ìlú ò tí ì dàrú? ṣé pálásì ọba tó ti gbé yẹn yìí ọba tó gbé lọ yìí sìn ṣé òṣùpá ní ká kó lọ bẹ̀ kó máa kọ ní ká máa jó? àbí ibi tó ti ń ṣèyàwó tó sọ ayọ̀ wọn di tó pàdé ìbànújẹ́ lọ́nà ní ká ti máa jó àbí ìlú ò tí ì dàrú? ṣé ìlú tó máa ń dàrú ju eléyìí lọ ni? ẹ̀yin ìkà ìmọ́lẹ̀ Olódùmarè máa kákò lórí yín ni. Bàbá Tinubu free Sunday Igboho. Bàbá Bọ́lá Ahmed Tinubu free Sunday Igboho. Kí ìran Yorùbá bá lè ní ìfọ̀kànbalẹ̀. We know that Bàbá Tinubu lè jà fún wa. We know all the senators in Yorùbá land wọ́n lè jà fún wa wọ́n ti yó. Owó yẹn tó wà lọ́wọ́ owó yẹn wọ́n fẹ́ fi sùúrù àti ìfọ̀kànbalẹ̀ náà. We know. Àti rẹ́ẹ̀pù ni àti gọ́ọ̀nà ni but we have somebody that ready tí ẹ ti àwọn Fúlàní lẹ́yìn láti gbé ẹ́ńbágò lé lórí ẹ́ńbágò yẹn la sọ pé kẹgbẹ́ kúrò ìlú tó súnmọ́ra wọn nílẹ̀ Yorùbá ẹ lè rìn bó ṣe wù yín bẹ̀ mọ́ from Lagos State to Abẹ́òkúta ó di wàhálà from Ìkòròdú tó Ìjẹ̀bú Òde inú fu ẹ̀dọ̀fún ni from Lagos to Ìbàdàn ó di death trap from Ìbàdàn to Ifẹ̀ tó Ilé-Ìṣà tó Àkúrẹ́ ó di kẹ́ máa kásámù kẹ́ máa káyí Kúlẹ̀ Ìlàwù kẹ́ kọ́kọ́ lọ dífáná kẹ́ béèrè pé bàbá mo fẹ́ lọ́la ṣé ọ̀nà free ṣé wọ́n ní jí mi gbé free Sunday Igboho
ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá mítìtà ẹ ṣe yẹ ò tí ì kún tó. ohun tí àwọn ọmọ Yorùbá fẹ́ gbọ́ ni pé ẹ lọ bá Tinubu. mo ti sọ́rí ẹ pè ọba 10 lẹ́kìtì, ẹ pè 10 lóǹdó, ẹ pè 10 ní Ọ̀yọ́, ẹ pè 10 ní Ọ̀ṣun, ẹ pè 10 lógùn, ẹ pè 10 lẹ́kọ̀ọ́, ẹ pè 10 ní Kogi àti Kwara. ẹ lọ ká Tinubu mọ́lé free Sunday Igboho. Sunday Igboho nìkan làwọn ará bíbẹ̀ bẹ̀rù. Gani gan bẹ̀rù wọn. Information minister ó bẹ̀rù wọn. òun ló fi sọ fún mi pé Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń jẹ òun sì kéré. Ààrẹ Ọ̀nà Kakanfò fàájì ni. lára àwọn ọmọ ẹ̀ka tẹ̀ jáde síta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní wọ́n sọ pé ikú burúkú ló máa pa Ààrẹ Ọ̀nà Kakanfò. wọ́n wá fẹ́ pa ààrẹ títí wọn. Gani did not have anything to offer the Yorubas. So ẹ mọ̀ wá solution kiri mọ́. ẹ kóra yín papọ̀ ẹ lọ bá Tinubu pé Yorùbá we are bleeding. ẹ mọ̀ wá solution kiri mọ́. We already have the solution to our problem. Free Sunday Igboho. ẹ tú Sunday Igboho lọ́rùn lẹ̀ kí ìran Yorùbá bá lè rí ayé gbé. ẹ tú Sunday Igboho lọ́rùn lẹ̀ kí ìmọ́lẹ̀ ògo Olúwa bá lè tàn ní ìran Yorùbá mọ́. ẹ tú Sunday Igboho lẹ̀ kí ìfọ̀kànbalẹ̀ bá lè padà sí ilẹ̀ Yorùbá. ẹ tú Sunday Igboho lẹ̀ kí ìròyìn ayọ̀ bá lè fi ilẹ̀ Yorùbá ṣojú. ìròyìn kí là ń gbọ́ lẹ́nìí? Fúlàní gbẹ̀yàn méjì níjẹ̀bú o, Fúlàní gbẹ̀yàn méjì lẹ́kọ̀ọ́, wọ́n wọ Èkìtì wọ́n pààyàn bẹ́ẹ̀ o, Oǹdó wọ́n gbẹ̀yàn bẹ́ẹ̀ ni. kò sí ìròyìn ayọ̀ mọ́. ọ̀rẹ́ mi yẹ torí pé wọ́n gbé àbúrò ọkọ ẹ̀ ní Ọbájànà nẹ́ẹ̀sì kó yẹ kó wálé kó wá ṣe nǹkan pàtàkì tó ṣe pàtàkì ó lóun ò rò pé wọn á lè wá níbi tí ilẹ̀ tó sọ ilẹ̀ Yorùbá dé. There is no good news in our land anymore, and we are say that we have a leader. It is true that we have a leader, but leader without vision. Tẹ́ bá ní vision kò yẹ ká ṣe máa bẹ̀yìn, kò yẹ ká yẹ wọ́n máa pàrọwà fún yín, kò yẹ ká ṣe máa pariwo fún yín tẹ́ ti máa tú Sunday Igboho lẹ̀. àwọn bàbá àtàná ní pé lára ìjà lẹ́yìn wà ohun tẹ́nìyàn bá nílé èèyàn fi ń jà. ẹni Sunday Igboho to face the Fulanis. I don't know why tẹ́yìn àgbàgbà tó ní tẹ́ dúró gẹ́gẹ́ bí ọ̀tá òmìnira ìran Yorùbá ẹ fẹ́ kí ìran Yorùbá ó lálàáfíà. ẹ wá fẹ́ sọ̀rọ̀ ayé di ogun sínú ayé Yorùbá. ìgbà tẹ́ bá ti ń wá election ẹ wá máa dàbí èèyàn gidi. mentality yẹn ti wọ́ mentality Nàìjíríà yẹn ti wá wọnú orí yín lọ. a community wọ́n fẹ́ dìbò alága àdúgbò landlord association wọ́n fẹ́ dìbò landlord association. ẹnì kejì tó ń contest fún landlord association tí kò ní sálárì inú o òun náà tún lọ ń bribe èèyàn pẹ̀lú 2,000 naira. èmi ní kẹ́ ẹ dìbò fún 2,000 naira. I was there. I said this is the mentality of Nigeria. tó sọ ìran Yorùbá di wà tó sọ wá sínú ogun lẹ́nìí tí ò jẹ́ ká mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì. This is mentality that allow the politician láti máa gbá wa bí ẹni gbá game tó ń gboyò ayé wa mọ́ yẹ̀pẹ̀ta dẹ̀ ń rẹ́rìn tá à ń pàtẹ́wọ́ fún wọn. enough is enough. tó bá jẹ́ pé lóòótọ́ ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá nìyí, tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ẹ fẹ́ kí ìran Yorùbá ó parun, tó bá jẹ́ pé lóòótọ́ lódodo lẹ̀ ń wá ọ̀nà tí ìpayín kékeré ó fi dópin ní ilẹ̀ Yorùbá, free Sunday Igboho. Ọlọ́run tó fi Sunday Igboho ṣe ọ̀nà to stop all the ìdààmú tí Fúlàní dákalẹ̀ sí ìran Yorùbá. ẹ free Sunday Igboho wò ó sọ ní palace Ọlọ́wọ̀ pé bàbá ẹ fún mi lórí ọ̀fẹ́ ẹ̀ láàrin ọ̀sẹ̀ bíi 2 or 3
ẹ̀ ń yìn mí láwo tested and trusted tó reliable tó sure authentic ojúlówó ọmọ ọkọ ni that believe in the survival of the Yoruba race ẹ free yẹ ẹ tú Sunday Igboho lọ́rùn lẹ̀ ohun èlò ìjà wa ni tí Fúlàní bá sọ pé òun ò ní gbà láàyè ta ló yẹ kó kọ́kọ́ jáde síta nù yín ohun tí Sunday Igboho ò béèrè lọ́wọ́ yín kankan fún pé ohun tó fẹ́ ṣe iṣẹ́ ìlú ni ẹ̀yin gómìnà ẹ tì lẹ́yìn ẹ̀yin senators ẹ̀yin rep ìgbà tó jẹ́ pé ẹ̀ káràmásì kí ìran yín immediately you become a senator you became a rep Abuja from Abuja to Canada to London to America ẹ̀mí àwọn tó dìbò fún yín ò jẹ́ nǹkan kan mọ́ after 4 years you come back torí 20,000 torí 5,000 torí 50,000 naira every Sunday Igboho kẹjẹ kí ìròyìn ayọ̀ padà sí ilẹ̀ Yorùbá every Sunday Igboho kábà lè lé àwọn agbésùmọ̀ bíi out of the Yorùbá land. Yorùbá need freedom. Yorùbá land need deliverance, and allow Sunday Igboho to deliver the Yorùbá land in the hand of Fulanis. Adara fún wa ojú òní tiwa o. Ẹja máa wí o. Àwọn bàbá àti tiwa lọ́dọ̀ wa ń bíbà yìí wọ́n á ní iṣu àtẹnumọ́ràn kì í jóná. We need Sunday Igboho now more than before. Ẹja sọ fún àwọn bàbá yìí tó bá jẹ́ pé lóòótọ́ ní Yorùbá lẹ́ni Yorùbá ló wà ń power. Nígbà tí Buhari wà ń power àwọn Fúlàní jèrè Buhari. Kí ló dé tí Tinubu wà ní power tá ò jèrè ẹ̀? Ohun èlò tó yẹ ká lò tí a máa fi that we use to conquer these people ẹgbẹ́ ń bá gòrè lórí ẹ̀dẹ̀ ń wòran ẹ̀dẹ̀ lẹ́yìn wá solution kiri nígbà tẹ́ ti rí solution tẹ́ bá kéde sí pé ẹ̀yin ọmọ tó ṣetán láti jà fún ìran yín tẹ́ ẹ̀ bá rẹ̀ ní kankan láàlè ní pé ẹ̀ ń wá solution kiri tẹ́ ẹ tó jáde síta ní Sunday Igboho ti jáde síta pé I'm ready to fight for my people. I will not allow Fulanis to continue paying my people. This is time for us to liberate ourselves, to deliver ourselves. Kí la tún wá? Ẹ̀yin àgbààgbà ẹ má fàyè wa play politics mọ́. Ẹ yé wùwà bí ọ̀dájú. Ẹ yé wùwà bí ìkà. Ẹ yé paná ìmọ́lẹ̀ Yorùbá mọ́. Wọ́n á pàdé ọmọ Yorùbá lánàá wọ́n á dẹ̀ gbébọn fún. Wọ́n á wọnú ṣọ́ọ̀ṣì wọ́n á pààyàn, wọ́n á wọnú mọ́ṣáláṣí wọ́n á pààyàn. Béèyàn bá lọ sí patí gan nínú họ́ọ̀lù ẹ̀mí òde. A lọ sí ìnáwó kan bíi 3 or 4 last month ṣá. Wọ́n ní kí ló dé tí ò wọnú họ́ọ̀lù onítọ́ba ń bọ̀ gbogbo èèyàn àtẹ̀tẹ̀ lè rí wọn àtẹ̀tẹ̀ lè máa sá lọ. Tí ayé nìyẹn nílẹ̀ bàbá wa a lè ṣe bó ṣe wù wá mọ́. And we see that we have a leader. Irú leader wo lẹ̀yin fẹ́ jẹ́? Irú bàbá wo lẹ̀yin fẹ́ jẹ́?